Eye Akin, Eye Akin, Eye Akin, Eye Akin, Eye Akin, Eye Akin. Ìjọ̀gbọ̀ndé wàhálà dé o, rọra ṣe. Bọ́bajúwà of Ekiti land. Èmi ló ké sí. Headmistress tó mọ̀ye o, Èkó ló ń pè bí. Àbáyé rẹ̀ fẹ́ lọ ni. Kò fọmọ ṣeré rárá. Eye Akin tí mo bá ròde, àfíjú ni, kò fẹ́ ìdọ̀tí rárá. Wọ́n ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan, kọ́ ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. Eye Akin, Èkó ló ń pè bí. Ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́, ń sọ́sọ́ náà ń sọ́sọ́. Àfíjú obìnrin tí mo kọ́kọ́ rí rí. Eye Èkìtì tó délùú Èkó, tó ń bùgá onílé, tó ń bùgá àlejò. Rọ́tìtì. Tó ń bùgá onílé. Bá mi ṣe tọ́jú Akin dáadáa. Fáyín bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. Ṣé ààrẹ o? Akin tó lọ́wọ́ ẹ lólò tí gbogbo ọmọge yan wọṣẹ́. Tèmi ni yóò gbà, tèmi ni yóò mú. Màá dùn ọ́ o, màá dùn ọ́ o, màá dùn ọ́ o. Bá mi ṣètọ́jú Àdìgún, security tí mo bá ròde. Ó ṣọ́ wọn lówùúrọ̀, ṣọ́ wọn lọ́sàn, ṣọ́ wọn láṣálẹ́. Àdìgún o, olórí púpọ̀ tẹ̀lé. Òun Eye Akin, fine fancies, wọ́n ti jọ lẹ́pọ̀. Eye Akin onítèmi, adúmáradán. Yèmí nù, mo kè sí mi mọ́ o. Ó ní ta ni ká fi màmá wé o, kò sẹ́lòmíràn. Èmi lè yẹ Akin, èmi mo bí wù mí. Agbọ́mọ dání afẹsẹ̀jọlẹ̀ lọ́gànjọ́ òru. Nímọ̀ mi nù. Bọ́mọ ò bá sùn, yèyé ẹ ò ní lè sùn wó. Mọ́ yọ̀ fẹ́ mọ̀ mi. Bọ́mọ ò bá jẹ, yèyé ẹ ò ní lè. Kò fọ́sì. Èèyàn tí mo sọ fún ọ wípé ó gbóná, ó mọ ifá, ó mewé, ó tún megbò orin. O ní ọ̀bọ sí ọ̀rọ̀ etí rẹ tó gbọ́rọ̀ dáadáa. Abẹ́ sí yóò gbọ́. Nẹ́tíwọ̀kì rẹ̀ wà. Tó o bá ń gbọ́rọ̀ láyé ó tún máa gbọ́ lọ́run. Kò sí tí ẹyẹ orí igi ọ̀sán tó ní gbọ́. Kò sí tí ẹjọ́ anú omi ọ̀sán tó ní gbọ́. Kòkòrò rẹ̀ tó kọ́ máa rìn lẹ́bàá yìí tó bá ń sọ̀rọ̀ ọmọ gbọ́. Ṣàngódì ìran rèé. O ní ọ̀bọ̀ sí. Tó bá pariwo tó bá kú gbọ́. Bàbá. Ó ní kékeré ní ẹ fọkànbalẹ̀. Ó lẹ́gbọ̀ràn ebi ní wàá gẹ́gẹ́tì. Ẹ má wọlé. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní. Ẹ fún mi lọ́jọ́ méje. 7 days. Ọjọ́ méje. Méje. 1, 2, 3, 4, 5, 6, 7. Màá gbé wá. Tí bá gbé 80. Ọjọ́ méje. Ẹ farabalẹ̀. Ọjọ́ méje. 7, 1, 2, 3, 4. Màá padà wá. Èlò gangan ni. Yóò sì ṣe sùúrù náà. Èèyàn sọ fẹ́ pé yóò jù sílẹ̀ ti jóná ni. Kékeré ni àjọsọ̀rọ̀. Èèyàn ní ẹgbàrún ọ̀rọ̀ tó ti rọ̀ ni. Wọ́n sì ní sùúrù. Kétì ẹ̀ sá ti là jẹ. Ẹbí ti máa wà ókè. Ẹ má wọ̀ ní bọ́ọ̀lù ní báyìí. Àbí tí a máa lọ tán lọ́dún sí. Wọ́n kàn mú wá bọ̀. Padà wá ká jọ sọ̀rọ̀. Farabalẹ̀ ẹ má wọ́n ní o. Ẹ má lálàáfíà bàbá. Bọ́bajúwà of Ekiti land. Èmi ló ké sí. Headmistress tó mọ̀ye o, Èkó ló ń pè bí. Ìmọ̀ ṣàfojúdi o, àfojúdi o, ṣẹlẹ̀ ikú lè yanjú ya o. Ẹ̀yin ọmọdé ẹ má ṣàfojúdi o, àfojúdi o, ṣẹlẹ̀ ikú lè yanjú ya. Ẹ̀yin ọmọ yìí, Èkìtì ni mo mú kọrin kò yín o, Èkìtì ni kí n mú apá padà kò mí. Ṣé ìmọ̀ yìí pé it's not as if I cannot speak good English. Ṣé àmọ̀ ìdí tó fi jẹ́ pé Èkìtì ni mo fi ń kọ yín? Nítorí pé gbogbo yín pátápátá báyìí mo wọnú ilé ìwé yín tó wà ní inú ẹ́sẹ̀tì. Kọjá pé Èkìtì lè yí àbàbá ni mo yá ṣàyẹ̀njọ wí mo fẹ́ kọ́ ilé èdè by force by fire. Ṣe ṣeré o. Olùkọ́ fún ilé Èkìtì ní kí mú dá mi lóhùn o. Nígbà mi dáhùn. Ẹ̀yin ọmọdé ẹ má ṣàfojúdi o, àfojúdi o, ṣe lè kí nìyànjú ya o. Ẹ̀yin ọmọdé ẹ má ṣàfojúdi o, àfojúdi
kúnlẹ̀ ní ìkúnlẹ̀ ìkúlẹ̀ o. Ẹ káàbọ̀. ìkúlẹ̀ o. Ẹ káàbọ̀. mo bá ti wí ìkúlẹ̀ ìyàwó káàbọ̀ ìkúlẹ̀ o. Káàbọ̀. ayé ni á dá o. Àṣẹ. ojú ní àkóbí o. Àṣẹ. ojú àtìyín o. Àṣẹ. tútù bẹ́ẹ̀ lómi àfòwúrọ̀ kan ṣe máa ń tutù. Àṣẹ. ayé á tutù o. Àṣẹ. ká sọnù o. Àṣẹ. ìdílé kí n jòkóó. ìkúlé náà ìkíyan lẹ́kìtì o ìkúlé náà ìkárá olé ìkáàbọ̀ náà ìkérò ọ̀nà o yóò kún o kétérípò o akọ́mọlédè láì ṣe akọ́mọlẹ́kìtì. ọyún ọ̀rọ̀ kankan yà kì í mọ̀ ìyẹn èyí ènìyàn yọ̀ mọ́ ọ̀pọ̀ nínú wọn náà ìkóná bí wọn sí ọmọ ọ̀pọ̀ kan fẹ́ mọ́ mo rí ìgbálùṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ olùkọ́ kí wọ́n gbà wíwà akọ́yin lédè ṣé ìgbọ́ mi akọ́mọlédè gbogbo Yorùbá. mo fẹ́ kọ́ yín lédè a ti bẹ̀rẹ̀ sí ní ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ṣé ìmọ̀ yìí pé ẹ̀kọ́ òun ló yé òun lẹ́tọ̀nìyàn sọnà nù ká fẹ́ sọ lónìí àfojúdi náà yìí pé àfojúdi kí mo pé o Àfojúdi. ẹni ọlá ǹjẹ́ o lè sọ nǹkan tó ń pè láfojúdi fún wa. Àfojúdi ni wípé tíyàn bá sọ pé èèyàn lè ṣe nǹkan kó wá máa ròyìn pin nǹkan tó ń pè ní àfojúdi ni. ẹ bá mi ṣe látẹ̀wọ́ o gbà. wàá ṣeré ọmọ yìí wo sórí àwọn kan náà nínú ilé wọn ti rò mí pé mo lè mólè bọ́ lójú wọn náà má ṣe mólè wàá ṣeré ọmọ yìí. ẹ kọjú sí mi o ni mo dáhùn o ṣé ń gbọ́ ṣé ń rí ìmọ̀ kan pẹ̀lú àfojúdi gẹ́gẹ́ bí ẹni ọlá ṣe sọ fún wa ó jẹ́ ká mọ̀ pé àfojúdi dá ẹ̀dá la rò pin o nínú àfojúdi ìgbéraga àtàrífín ló máa ń mú dání ìgbéraga ló máa jọ ọ̀rọ̀ wípé ọ̀nìyàn lè ṣe nǹkan nítorí pé ó ti gbéraga jùlọ ti rò pé bóyá òwò nìkan lọ́lọ́run ṣípá rẹ̀ sókè ó ti rò pé òwò nìkan ló lè níláárí kó bá ṣùwọ́n lọ́lọ́run gbáyé fún lónìí mọ́rọ̀ ìgbé lè gbé fún lọ́la o gbé fún Kẹ́hìndé lọ́la ìmọ̀ràn nìyàn kankan pín o torí lùgbàgbọ́ lọ́run ń ṣẹ̀dá kálukú ẹ̀sọ́ ni kẹ̀ níbẹ̀ o òun ló mọ nǹkan ní kálukú ní àdà èyí rẹ̀ ló nulẹ̀ lónìí bóyá èyí rẹ̀ ní láńlọ́ọ̀dù ẹ̀mí pé èyí rẹ̀ náà ti yọ ọ̀kan tẹ̀lẹ̀ o ìyá padà sẹ́yìn lórúkọ Jésù o àti kọ́ ara ní ẹ̀kọ́ kan sẹ́yìn àti àtúkọ́ ara lẹ́yìn ṣùgbọ́n akọ́kọ́ ní láti mọ̀ nínú ìyẹn ẹ̀kọ́ kà àti kọ́ tẹ́lẹ̀ nínú ìyẹn ẹ̀kọ́ kà kọ́ tẹ́lẹ̀ sẹ́yìn akọ́ nípa adìyẹ mi olúwa ṣì ń dára Màá. ṣé o lè rántí adìyẹ mi Bẹ́ẹ̀ ni màá. ṣé o lè kákò á Bẹ́ẹ̀ ni màá. ó yá kàkà gbọ́. Adìyẹ mi èyí tí mo rà mo ta lóore rẹ̀ ó sì dàgbà ní ọ̀sán ọjọ́ kan tí òjò ń rọ̀ èmi kò mọ̀ pé ó ti jẹ̀ lọ ó bọ́ sí kòtò òjò sì pa á. Bàbá bá mi gbé gbígbé tí mo gbé gbígbà ló ń bọ̀ ó dáná fún ara ẹ̀ sí ìyá ó yé mẹ́wàá ó pa mẹ́sàn-án ó fi nǹkan délé bọ́mọdé òkú àgbà ló dà. Dòdò mi ń dò very very beautiful girl. ìpàdé àpò ìmáàdàpò ìṣọlágbọ̀. kí ni wọ́n pè ní ògòlòmọ̀ṣí? Ẹ̀pà. ò gbá o ta ló mọ̀ o. Èmi kí ni o? ìbẹ́pẹ. ẹ pàtẹ́wọ́ fún o. níta mẹ́bùn rẹ kò ọ́ torí question rẹ lọ́mọ lẹ́yìn kó òyìnbó ìbẹ́pẹ o. Calabash. Pọ̀pọ̀. Kò tẹ́lẹ̀ sọ pé calabash ṣé ogolomo ń ṣí àbíkílẹ̀ pín ẹ̀sìn ó jẹ́lẹ̀ tó sọ lẹ́kọ̀ọ́ mi báyìí ẹ wá lọ sàn án ọmọlọ́mọdé ọkọ̀ kan náà àdúgbò ẹ wá lọ ń kọ́ wọn lédè Èkìtì wo ṣé ọmọ mi ti ẹ gíràn wọn àna calabash mi ò ṣe bá lára. dorogún wáyé. Ìbá torogún wáyé. mi ò bá dorogún wáyé. Ìbá torogún wáyé. ẹ má fẹjọ́ mi sùn ká ẹ má fẹjọ́ mi sùn dé ẹ má fẹjọ́ mi sẹ́ni tí ò fẹ́ràn mi. Mi ò bá dorogún wáyé o. Mi ò bá dorogún wáyé. jòkó síbẹ̀. Má ṣe ránì kọjá lọ tá. jòkó síbẹ̀.
ọmọ inú rẹ̀ ṣe dókítà. O ò lè ṣe dókítà. Jòkó síbẹ̀, má ṣe ránù kọjá lọ tán. Jòkó síbẹ̀, má ṣe ránù kọjá lọ tán. Eléyìí tó wá ti bí ìyá ẹ̀ dání ni kó wá kọjá níbẹ̀. Màálù paraba sílá. Ẹ máa kọjá. Gbogbo yín máa kọjá. Èyé Akin, Ìjọ̀gbọ̀ndé wàhálà dé o. In the next 2 minutes bọ́ọ̀ bá jáde kó ṣe gbogbo wáyà kó gé fún mi. A máa ká lọ ni o, tára gé. anyhow so àwa tá à ń sanwó security àjọdẹ nìyẹn. Àwọn CDA wọ́n ti dé wọ́n fẹ́ jáná o. 2 minutes náà fún wa ẹ máa bọ̀. Ẹ sà CDA ẹ dúró bọ̀dá jàmó tí wọ̀. Jàmólì ẹgbọ́n wa ẹ máa bọ̀ sà. Jàmọ́lì kí ni? Kí ló ṣe jù? Mọ́mí ẹ̀yin kọ́ ni. CDA ẹ gbà mí. Àwọn CDA wọ́n ti dé wọ́n ti yọ náà. ẹ jẹ́ gbàgbára lẹ̀ ẹ́ kí ni ìbàdàn yìí dẹ̀ wá sí nǹkan. Òye wa ọ̀sẹ̀ fẹ́ wọnú yàn ni. Lẹ́yìn ò jẹ́wọ́ náà ni. Ẹgbẹ́ ta ló ń bẹ̀? Ẹgbẹ́ ló ń yọ náà. tó ń bẹ. Àlàyé páàkù ẹ̀. Ọ̀sẹ̀ ìjẹ́wọ́ náà ni. wá oníkan máa yọ náà jọ ìjọ rẹ ti sanwó security kan yìí ní àdúgbò yìí. Má wí bẹ́ẹ̀ mọ́. Kí ni ìjọ yẹn padà sọ̀rọ̀ jọ? Má wí bẹ́ẹ̀ mọ́. Mama Yóò ṣe ìyàn lọ́sà yóò máa. Mama Mama ẹ jẹ pákó ẹ. Pẹ́ẹ́n question tí mo béèrè yẹn ní kẹ̀kọ́ dáhùn jàmọ́ àbí kí ló ń pè ẹ́. owó security àdúgbò yìí ọjọ́ wo lẹ́yìn ti sanwó ẹ̀. wẹ́wà ṣé mi ẹ̀yin ni mo bá dé àbí chairman ṣé chairman mo wẹ̀ lọ. chairman èwo chairman èyí tó ti lọ àbẹ́yìí tó wà ń bẹ̀ ń sìn. ẹ ti chairman mi. má wẹ̀. àlàyé dábàá ti sanwó security iná ilé àmọ́ mú wálé máa já. Kí ni ìwé àṣẹlẹ̀ ṣé rí bí mo ṣe wà mí ìwá wàhálà jàmọ́ o bá a pọ̀ o wọ́n pé àsọ̀rọ̀ security. Grandma said there's a problem somewhere and I have to iron this amicably ọgbọ́n máa fi yanjú ẹ̀. Ènìyàn security. ẹ mọ ẹ máa ṣe mama ẹ pa mama ẹ ní sùúrù jàre ẹ wo kò lọ fà oyè yín ó ti sẹ́ẹ̀tì náà nìyẹn. Ó sẹ́ẹ̀tì ẹ sẹ́ẹ̀tì. lọtí bo. sí ọ̀rọ̀ yín ti ń yé mi báyìí ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe ń wò mí ní sùúrù ayé rẹ̀ lè ta o ògùn lè pa ọ́ dànù o ayé rẹ̀ lè fọ́ o ní sùúrù o máa sọ̀rọ̀ jẹ́ kí mi bá àlàyé ọ̀nìyàn sọ̀rọ̀. Ẹ ti rò pé èèyàn. Bàbá o kò sẹ́yìn tó ń jókòó náà méjì. jẹ́ kí n sọ̀rọ̀ ọ̀rọ̀ yín ti yé mi o mi ì fẹ́ jà fọ́mọ mi o mi ì fẹ́ wàhálà fọ́mọ mi o. Bàbá o ọ̀rọ̀ yín ẹ̀ ní sọ́mọ nù ayé yín ọ̀dẹ́ ta ó dàbí pé ẹ jẹ́ kí n bá jà mọ́ sọ̀rọ̀ ní ìṣẹ́jú kan. mama mo ń jà yín. Ayé rẹ̀ àrùn o ọ̀ ajere o ògùn àpá o wọ́n lọ ìṣòro security wọ́n wá jẹ security ṣáàtìtọ́ la jẹ security oṣù mélòó la jẹ fún security kí ló dé ta jẹ security. oṣù kò aláyé oṣù kò ọdún méjì lẹ jẹ. ayé mi o dàmọ́ máa gbá o ẹ bá ti tọ́ pẹ̀lú lọ. Èyé Akin, Ìjọ̀gbọ̀ndé wàhálà dé o. Rọra ṣe. Akin o. Ìyá Akin wọn dá yín lóhùn. Akin. Ìyá Akin. Ẹ mélòó mo pè ọ́. Ẹ ti pè mí ní ẹ̀mẹ́ta báyìí. Ókè kó jó Akin ọ ìwájà mi o. Àjọkẹ́. Ṣé ọmọ yín pé ọlọ́rọ̀ rẹ lákin? Kọ́ bá kí sọ̀rọ̀ o. Lùgbà kí mo tó bí mo ṣe tó o. Ó àmọ́ mi yé dáadáa òkè mi. Ó mi yé dáadáa. Ó mi yé dáadáa. Eye dàda bẹ́ẹ̀ ọmọ rẹ̀ dàda ó ti bímọ 9. Ẹgbẹ́ kan ni lájọ ń ṣe o. Akéètì bí kan. Kò á ṣojú bẹ́lẹ́kẹ́ kò á jalè. Ojú bẹ́lẹ́kẹ́ ló á ṣe kò á jalè. À sọ̀rọ̀ àṣebí pọ̀ gbọ́. Ọmọ pé ń jọra rin. Àbí ìrìn bí ṣe rí. Kọ́ ọmọ tó yìí. Ẹ ṣe ìwọ ni mo bá o. Ẹjọ́ ẹ̀gbọ́n rẹ ni mo fẹ́ mú sùn ọ́ o. Kọ́ bá rí lùgbà kí mo dé kọ́ bá ró oògùn kí mo kọ́ á. Ìyẹn oògùn gidi ká lò ká jọra rẹ̀ jí pépé. Àfi bí pé mo ti mọ̀ pé ó nù kè ṣe. Mo yóò nù kẹ̀dẹ̀ ṣé kèmí mọ̀. Mo bá mọ́ oògùn ìdákọ́lẹ̀ á. Kété yìí kí mo fún pátápátá. Ẹsẹ̀ yọkàn bá kí mo rèsì rẹ o. Ẹjọ́ chairman mi ò mọ̀ yín bọ̀ wọ́n sọ pé ilẹ̀ ṣe jẹ́ chairman no state. Báwa. Balẹ̀ wà kọ́ àní mo fẹ́ rí yín wọ́n ní chairman. Ẹ kò burú ẹni kò mọ̀ yín o
bí n bá máa rí yín rí bóyá first time ìdí máa fojú mi rí yín ṣé kò sí. ìdí ìjọ sọ yìí ó jèrè China a ní chairman mo fẹ́ rí wọn tó sọ pé yìí ṣe ti pẹ́rẹ́ nǹkan wà lé wa pẹ́rẹ́ ẹ̀dẹ̀ ni pé iná lé wa wọ́n ti yọ. wọ́n yọ náà yín ẹbí ẹ kò sanwó báwa bí ẹ kò sanwó torí bẹ́ẹ̀ bá sanwó ó dá mi lójú pé wọn kò ní yọ náà yín láéláé. àní ṣe ní chairman tó wà mí tẹ́lẹ̀ wọ́n bá ìjọ máa ń ṣe síra wọn mo dẹ̀ ti fi gúndígun fún gbòòrò so nísìnyí wọ́n yọ náà lé wa. àjẹpẹ́ kò sanwó torí bẹ́ẹ̀ bá sanwó ní wọn kò ní yọ náà yín. chairman my chairman ẹ má dá bọ́bọ́ ìlò Pablo abijamo àbí kí náà pè ẹ wo ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín ẹ má yẹ kó fi búrẹ́dì kó inú lórí rárá pé ìwà yìí wọ́n ti sanwó 2 years yẹn wọ́n ti san fún bọ̀bọ́ yìí ó ní òrẹ́ meet. ṣé o fẹ́ gbọ́ mo mọ̀ mo fẹ́ mọ̀ pa ni mo ń gbé ní 0.5 ni mo ń gbé ní gbogbo. kẹ́ẹ̀kan mọ́mọ́ kàn á lé kẹ́ ẹ lóyún láàárọ̀ kó bá dalẹ̀ kẹ́ ẹ á lè àbọ̀ ọ̀sán make mind ọ̀sán á ti à nínú rẹ́kọ̀dù ń pé ọmọlọmọ mi pa kínní wọ́n máa kínní àìná ọmọ mi o àìná òró sùn egungun wọ̀ ní ṣàsùn egungun wọ̀ ní ṣàsùn ọmọ ti dàgbà náà ìbẹ́gbọ́n ni wí o ọmọ ẹni èrè ni o Akin mo fẹ́ ìyàwó o tẹ́lẹ̀ ni mi pariwo ìyàwó lọ́ọ̀kì mẹ́ra ọmọ ni mo fẹ́ o mo fẹ́ kọ́ ọmọ wa ń wá mo nílò ọmọ kọ́bá mẹ́sùrú pé ń fún mi lọ́mọ irú Àdìgún rádaràdá ni mo sọ́dọ̀ rẹ̀ Àdìgún ìdọ̀rẹ́ mi ṣé ń ṣọ́dà bẹ́ẹ̀ ṣé bí ṣe omi ukú dẹjọ́ o àrùn kì í rí nìna èdòṣù ògbà lọ ló gbà ìlò ló gbà kí mo ti yọ ọba ìpọnmọ rí bẹ́ẹ̀ lọ́tọ̀ láti pọnmọ ló gbà káàkiri kọ́tẹ́kọ̀ kò ń fẹ́ responsible yes you are not responsible wọ́n bóyá half impotent ní bóyá full ní mímọ́ kọ́bùnrin àmọ́ tí kà fẹ́ kú kà á ṣubú kà á dà gẹ̀ẹ́rẹ̀gẹ̀ lówó ọmọ Akin yó mí lọ́rọ̀ kò fẹ́ bọ́ sọ Àjọkẹ́ yíyí láyé yí obìnrin láyé yí ìwọ láyé kan o èwo ni tó o ṣe. ìwọ wọ́n sanwó ná fún ìwọ gbówó ná ó gbé ibùtù ẹ̀ àyè ìwọ. ṣọlá wọn láyé ṣọgbọn mo yé tiẹ̀ gan ṣọlá mi ò gbá tiẹ̀. èmi kan mi gbé ìgbà kan mi kó ẹ̀jẹ̀ ara mo yẹ kó lẹ́ẹ̀kọ́ ẹ̀ mo avoid ẹ̀ pé kí ni pé kí ni. Shama back to you sọ ìgbé mi gògó ẹ̀ méjì àbí èyí tó pé ìgbé mi 0.5 nígbà tó yẹ pé mi fún àmọ́ pé mo tún bá èèyàn kan tó yẹ pé ó tẹ̀lé rí sí o ṣàgbọ́n price mi nìyẹn. kò ní tí 1.5 bóyá wà yí o wèrè ẹ mú dáadáa. n kò ní rízì pẹ̀lú ẹ ìdí tí n kò fi ní rízì pẹ̀lú ẹ ni pé ìrẹ wọ́n kó owó iná fún ìrẹ gbówó náà gbé bọ́ọ̀bù wọ́n gbówó náà gbogbo ilé ìwọ́n gbé hàǹdì níwọ ọ̀dà kan burú nígbà tí ìwọ ń bọ̀ ní ìsẹ̀yìn tó o fi dẹ́nà náà léyìn ó kò rí pé wọ́n gírèdì orí ó kò rí pé wọ́n ṣe gọ́tà omi ńlá gẹ́rẹ́rẹ́ ìwọ wá gbé onílé ó gbé bọ́ọ̀bù ó kò ní ṣe oríire tó o bá ṣe oríire a jẹ́ pé next year ni ó kò lè ṣe lọ́dún yìí tani ọ̀fẹ́ kì í súnmọ́ ẹ. Chama ẹ filẹ̀ bẹ́ẹ̀ alaye ṣé òkú tẹ̀ wọlé ìfọwọ́sọ o lè lo nfa alaye Chama ẹ filẹ̀ o lè lo nfa jẹ́ kí n gbé ẹ débẹ̀ wá tí o bá yí ẹ jẹ́ kó yí ẹ o lè lo nfa tó o bá ẹ wo ohun tó ń lò fún ohun ọmọ ìgboro tó bó ṣe ń lo ọmọ ìgboro fún yẹn àwa gan máa sọ pé tó bá pọ̀ láti ibì kan wàá bá ọmọ ìgboro gan ní estate kí ló ń ṣe. Ṣàwọn ẹ ti price o ẹ price mi ń jà yín jà mo lè ṣe nǹkan. ó sì yẹ tó fẹ́ ṣe. tó o bá jẹ́ ọmọ ìgboro mi gan ọmọ estate àwọn ṣèkọ́ máa ní kó ṣe nǹkan fún yín. èmi gan ṣe nǹkan fún ẹ. màá ṣe burúkú fún ẹ. kí ló ń ṣe ẹ. màá ṣe burúkú màá ṣe fún ẹ.
olórí burúkú ni. ẹ̀jẹ̀ mi èmi Chairman Ode. ọmọ ọdún mélòó ni ọ̀yà ṣọ ọjà ròbó ni gbẹgbẹgbẹ mi ríran lọ ní kí mo bá sọ̀rọ̀ akíngbà kó jẹ́ mi ríran ní gbọ́rí rẹ̀ kí mi bọ́ nìyẹn sọ̀rọ̀ ọmọ ọdún mélòó lọ́yà ṣọ ọjà ròbó ni èyí sí dí òkè rẹ̀ ó mọ iye ọmọ kò ti bí mi ṣeré o ṣọ́rọ́ mọ́ mi ọmọ bó ṣe máa mú mi abóyin kẹ́ èrè òjò kan ó nà ọkàn ọ̀nà o múro àtọwọ́ náà ni you are not a baby you are over 20 how old was I when I gave birth to Akin I'm just 20 20 years ó ti lé o ṣùgbọ́n ọkùnrin kan bá fẹ́ ọmọ àmójútó ọ fúnra mi o ọkùnrin kan bá ti afẹ́ ọ ti mọ̀ pé ó fẹ́ fẹ́ mi mọ́ ọ ni Àjọkẹ́ àyànná mo fún yín láti kó títí di kó ní gan ní 3rd kó bá mú adi 3rd of next month ẹ gbọ́dọ̀ ti lóyún o àtẹ̀mí náà àtiwọ́n náà kẹ́yìn kọ́ àbọ̀ ṣoṣo orí kìí náà kí ṣe wọ́n jẹ̀mí náà o ọ̀dàgbà ẹgbà o ọ̀lẹ gíyọ́gíyọ́ ọ̀lẹ ẹ̀ṣọ́ máa kín ọláyíká ló jẹ́ ọláyíká wo ṣé o ti gbọ́ nǹkan mo fẹ́ wí yes ọmọkọ alẹ́ kọ bá ti lọ́kọ bá ti rọ́kọ bẹ́ẹ̀ lọ́rẹ̀ mọ̀mọ̀ pé ó ṣú ọ̀pọ̀ oyún dé láàrin oṣù kan. La ilaha illallah agbọ́lọ́hún wọ́ o. La ilaha illallah agbanábì gbọ́. La ilaha illallah ọba rẹ̀. Adigun yóò dáa fún ọ Ọlọ́run ṣe ṣe ń jì fún mi mo fẹ́ sọ ní Abdul Adigun kí n wẹ. lórí Akin kété ibi kàkí bá ti dé kẹmúrò lórí burúkú kété èèyàn ọmọ mi Àjọkẹ́ Àyìnà orí burúkú mo ṣe ọyàn mi méjèèjì kan mú what èyí mọmúdà níyàn lórí kété olórí burúkú ara ilé kan bá bá yín gbé ká má ro lórí burúkú kẹ kúrò orí burúkú kẹ kúrò nílera mo mú èyí mọmúdà níyàn fàlàáfíà fún kété ẹ́stéètì kí ẹ́stéètì kẹ lálàáfíà o olórí burúkú kan bá fẹ́ gbalẹ̀ ọmọ gbalẹ̀ ní ẹ́stéètì. ẹ dákun ẹ má bẹ̀rù kí ni ìtumọ̀ ogun ìtẹ̀sí. What is the meaning of all this? mo ṣe àánú ni mo fọ́ ní bára ìbọn níta bá ti ró ní bára ká máa ṣàánú. ẹ bá tún rárọ kéṣe kẹfún lówó. gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. ẹ ṣe páàsì gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. olórí ibu nìyàn ẹni àìjírí ẹni àìjíkò nìyàn ẹni àdánù nìyàn ẹni téèyàn máa rí téèyàn sì máa bà tiẹ̀ jẹ́ nìyí. ṣé ẹ fẹ́ bọ́ọ̀lù ọ̀hún bí tó ti dáa ni ìyàwó tèmi ló ní bára. ìjọ̀gbọ̀n dé wàhálà dé o rọra ṣe. Bọ́bájúwà of Ekiti land. èmi ló ké sí. Headmistress tó mòye o Èkó ló ń pè bí. àbáyé rẹ̀ fẹ́ lọ́ni. kò fọmọ ṣeré rárá èyí Akin tí mo bá ròde àfijú ni kò fẹ́ ìdọ̀tí rárá. wọ́n ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan ká ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. Yèyé Akin Èkó ló ń pè bí. ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́ ń sọ́sọ́ náà ń sọ́sọ́. àfijú obìnrin tí mo kọ́kọ́ rí rí. Èyí Èkìtì tó délùú Èkó tó ń bùgá onílé tó ń bùgá àlejò. Rọ́tìtì. tó ń bùgá onílé. bá mi ṣe tọ́jú Akin dáadáa. fáìn bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. ṣáàrẹ̀ o. Akin tó lọ́wọ́ ẹ lónà tí gbogbo ọmọ kẹyàn ọṣẹ. kété ọmọ Èkìtì pátápátá lọ́kùnrin lóbìnrin mo mọ̀ kí oyin mo ṣeun o ojú rí àkóbí o
àṣìrìn o kètèrèpo ni mo kí o ọ́ tèdògbà igi ire ni àmútìyè kùnrin